Ibẹ̀ ò ní fún ọjọ́ kìíní oṣù kẹfà láti agbọn ilé ìfowópamọ́ àpapọ̀ ilẹ̀ wa títí ọdún 2028. Ìgbìyànjú wọn ni láti gba owó aráàlú wọnú àsùnwọ̀n àpapọ̀ èyí tó ń lọ bí ẹgbẹ̀lẹ́gbẹ̀ta méjì tó ń dó ẹ̀jọ ẹ̀ta 2.83 trillion. Èròǹgbà ìjọba ni láti túnbọ̀ jẹ́ kí àwọn ilé ìfowópamọ́ Nàìjíríà kí wọ́n ní àníkún owó àti kí ìjọba ó lè ṣètò ìdàgbàsókè. Èkejì, nípínlẹ̀ Anambra, ìkànnípa ìlànà sísanwó orí nípasẹ̀ ayélujára. Ìkìlọ̀ tó ní kìmí ni wọ́n ṣe fún àwọn agbowó òde fún ìjọba pé kí wọ́n má gba owó ọwọ́ mọ́ àyàfi ìlànà ìfowóránṣẹ́ nípasẹ̀ ayélujára. Èyí tó gbẹ̀yìn ẹ̀, ilé-iṣẹ́ aṣèwádìí kan tí wọ́n ń pè ní Phillips Consulting, wọ́n gbé ìwádìí jáde, àbọ̀ rẹ̀ sì fi hàn pé ìpínlẹ̀ mẹ́ta, ìpínlẹ̀ Èkó, Ògùn àti Kaduna ní ètò ìṣèjọba tó ti dáa jù. Bẹ́ẹ̀ ò ní fún tòní ojú bẹ́ẹ̀ lọ, ó tún dọ̀la.